Lagos Library TV. Unfolding mysteries. Kádì ṣé a lè mọ orúkọ yín? Alhaji Ibrahim Shekarau. Shekarau. S-S-A-K-R-A-U. Ẹ jẹ́ kí n béèrè pé báwo lẹ̀yin jẹ́ sí bàbá wa Ayantayo Ayandele? Ọ̀rẹ́ ni wọ́n gidigidi. Ọ̀rẹ́ ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́? Ọpẹ́ o. Ọpẹ́ látìgbà tó ti fẹ́ ṣe chairman. Ìgbà lẹ ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́? A ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́. Ṣé ẹ lè rántí bí ẹ ti kọ́kọ́ pàdé? Ní tí a ti kọ́ pàdé ní pé ẹnìkan ní Ọlátúnjí Mohammed ó pè mí, ó fa ń tàn lé mi lọ́wọ́ pé kí n gbé káàkiri ó fẹ́ ṣe chairman. So à ń kí pẹ̀lú eléyìí nígbà tó yá ni wọ́n bá pè mí ni wọ́n ní ó ń tàn wọ́n ṣe mọ́ o, Ayandele ni ó ṣe lọ́ba fàmílì Ayandele lọ́wọ́ pé gbogbo agbègbè tó ṣe láti Àyìntẹ́ dé ìpínlẹ̀ Ìlọrin pé àláwá pẹ̀lú Ìlọrin pé kí n máa kiri bá Ayandele kiri pé ó ń tàn wọ́n tá a gbé kiri o pé kò ní ṣe chairman mọ́, ẹni tí ó ṣe chairman nìyí. So la bá bẹ̀rẹ̀ sí máa kiri sí, la bá withdraw ó ń tàn. Níbí yìí láti Sábónì títí tẹ́ dé àláwá pẹ̀lú Ìlọrin, ìyẹn ẹyẹ ń kọrin Ṣé ń ṣe ọ̀tẹ̀? kì í ṣe ọ̀tẹ̀, kí ni Alátẹ̀. Títí Alátẹ̀ àti gbogbo agbègbè rẹ̀ a bá bẹ̀rẹ̀ sí kí pẹ̀lú Ayandele pé ẹni tí ó ṣe chairman nìyí o, kì í ṣe ó ń tàn wọ́n mọ́ o. So láti ìgbà náà láti bẹ̀rẹ̀. Báwo ni ìbáṣepọ̀ yín? Ó dà pé ẹ̀yin jẹ́ ẹ̀yà Haúsá àbí ẹ̀yàwó lẹ́yìn? Haúsá ni mí. Ọmọ ìlú wo? Kánò ni. Ìlú mi wọ́n ń pè ní Minjibir, ṣùgbọ́n Kánò ni. Ìgbà wo lẹ̀yin dé s'Ògbómọ̀ṣọ́? Ọpẹ́. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bá bàbá Ayantayo Ayandele rìn, irú èèyàn wo ni ẹ mọ̀ wọ́n sí? Mo mọ̀ ní èèyàn dáadáa, olóòótọ́, kì í purọ́. Tó bá lóun ó ṣe yóò ṣe. Ó sì tún jẹ́ aláàánú èèyàn, kò sẹ́ni tí ó wá lọ rẹ̀ wá ìrànlọ́wọ́. Bí ó bá ní ṣe á sọ fún, bí ó bá sì ṣe á ṣe fún. Ìgbà tí bàbá Ayantayo wà ní ibi iṣẹ́ ìjọba, ẹ tí mọ̀ wọ́n nígbà? Iṣẹ́ ìjọba? Tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn eléwé tábà. Mo mọ̀ dáadáa. Kí lẹ lè sọ pẹ̀lú ìrírí wọn níbi iṣẹ́? Ìrírí wọn pẹ̀lú iṣẹ́ ó ṣe dáadáa. Èèyàn dáadáa ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ pé tó bá wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kò ní purọ́ fún ọ. Tó bá sì ṣe yóò ṣe immediately. Ètò dálẹ̀ sọ nípa wọn, ǹjẹ́ kéèsì ẹ̀kan jẹ́ bí àléébù nínú wa wọn? Wọn ò tí ì sí àléébù kankan. Kódà gbogbo ilẹ̀ tó dákú sí tí n bá ń lọ àárín kí n ká lọ àti ilẹ̀ tó tún ní níbòmíì náà àárín kí n ká lọ. Èmi ò rí àléébù kankan lọ́dọ̀ rẹ̀ rí. Ẹni tí ń sì ń ràn yàn lọ́wọ́ ni.
ìgbésí ayé wọn pẹ̀lú ìdílé ṣé ẹ mọ̀ nípa rẹ̀? Àwọn mọ̀lẹ́bí wọn tó yí wọn ká bí ọmọ, ẹ̀gbọ́n, àbúrò nǹkan kan lágboolé. Mo mọ̀ wọ́n, mo mọ̀ díẹ̀ ńbẹ̀. Ẹ sọ díẹ̀ fún wa nípa ìbáṣepọ̀ pẹ̀lú mọ̀lẹ́bí wọn. Tó o mọ̀ pé irú tó bá jẹ́ pé mo mọ̀wé ni, Mhm. mo lè máa tọ́ka, ṣùgbọ́n mo mọ gbogbo àwọn ọmọ rẹ̀ márààrún. Mo mọ̀ wọ́n, àwọn náà sì mọ̀ mí. Ìwà wo ni ìwà wọn gẹ́gẹ́ bí bàbá nínú ilé Ah, sáwọn ọmọ àbí mọ̀lẹ́bí wọn? ìwà wọn dá sí mọ̀lẹ́bí wọn. Tó bá dé, tí wọ́n bá tiẹ̀ pápọ̀, o lè mọ̀ pé eléyìí ọmọ rẹ̀ ni, eléyìí àjọṣepọ̀ wọn ti. Yàtọ̀ sí pé ẹ jẹ́ ẹlẹ́yà Haúsá, ẹlẹ́sìn Islam ni yín. Bẹ́ẹ̀ ni, Ìbáṣepọ̀ yín pẹ̀lú wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn báwo ni? Torí Kìrìsìtẹ́nì làwọn. Christian lòun, Muslim lèmi, ṣùgbọ́n síbẹ̀ àjọṣe wa ó dọ́gba dáadáa. Tí bàbá wà lọ́dọ̀ rẹ̀, bí àsìkò ìrun bá tó, wọ́n dìde wọ́n lọ kírun. Gbogbo ìnáwó tó bá sì fẹ́ ṣe nípa màálù ni, á pa màálù ni, á ṣe súyà ni. Èmi ní máa bẹ̀ tí wọ́n bá pe àwọn èèyàn tí wọ́n bá ṣe gbogbo nǹkan tó di mọ́ ẹran. Ṣé ẹ̀yin máa ń bá wọn lọ síbi tí wọ́n fẹ́ síbi ọdún kérésì? Ẹ máa ń lọ kí wọn? Dáadáa. Ẹ jọ sí àjọyọ̀ kérésì. Dáàjọ ṣàjọyọ̀ kérésì, bí wọ́n bá pa ẹran, èmi náà ní bá pa á. Yóò ṣe. Kó tó di pé wọ́n kú, àwọn ọ̀rọ̀ wo pàtàkì náà bá yín sọ? Ọ̀rọ̀ pàtàkì. Ọ̀rọ̀ ṣe mọ̀ pé àtìlé rẹ̀ nìbàdàn, kódà mi tó kọ́lé sí òun, ó wà tó rí tí ó kọ́lé. Ó pè mí láti ilẹ̀ yìí tá a jọ débẹ̀, tá a jọ ṣàdúrà kó tó bẹ̀rẹ̀ ilé rẹ̀. Nígbà tó sì ti bẹ̀rẹ̀ ilé yẹn títí tó parí rẹ̀, tí n bá lọ, ibẹ̀ ni mò ń dé sí inú ilé rẹ̀. Yóò sì fi mọ́tò gbé mi wá gáréèjì tí wọ́n fi wọkọ̀. So àwọn ọ̀rọ̀ tá a tó oríṣiríṣi ọ̀rọ̀. Ṣé lè sọ díẹ̀ fún bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ jìnlẹ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́? Bàbá ti gbà pé Ọ̀rọ̀ tá a sọ pọ̀, ọlọ́rọ̀ mi ni. ẹ lè rántí kankan. Ẹ lè rántí kankan bẹ́ẹ̀. Torí irú àwọn ọ̀rọ̀ àsìkò yẹn máa ń jẹ́ ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì. Wọ́n ṣàìsàn díẹ̀ kí wọ́n tó kú. Wọ́n ṣàìsàn. Ẹ sì wà pẹ̀lú wọn gbà yẹn. Dára títí tó fi kú. A sì ṣègbè. Arákùnrin mi. Wọ́n dá yín lọ. Owó ni. Owó tó mú wá. Gbogbo ìgbà tó wà láìsàn, sọ mọ̀ pé Ìbàdàn wọ́n mú un lọ. Àti wá wà láìsàn, Ìbàdàn ni wọ́n wà. Ìbàdàn ni wọ́n wà. Nígbà tí wọ́n fẹ́ ṣe chairman Kiriki, a lọ ìlú kan, wọ́n pe abúlé ni wọ́n pè ní Bírọ́. Wọ́n pe abúlé yẹn. A sọ fún wọn pé àmọ́ wá ṣe campaign. Wọ́n sì ti kọ́ kíní họ́ọ̀lù kan gbọ́ọ̀rọ̀ níbẹ̀.
even tábà yẹn wọ́n máa ń gbé nípàdé wọn bá fẹ́ ta wọ́n sa sínú oòrùn níbẹ̀ ni wọ́n fún gbogbo rẹ̀ sí. lára lé Ẹ̀. lára So nígbà tá a débẹ̀ tí ẹni tí ó ṣàdúrà ẹlẹ́fẹ̀ẹ́ni tó ṣàdúrà ń gbà náà pé á bẹ̀rẹ̀ ìpàdé. Ó ní tẹ́ ẹ bá gbọ́ ẹ̀yin jàmáà ṣe mọ ẹni tó fẹ́ dìbò yìí, wọ́n làwọn mọ̀. Ta ni? Wọ́n ní èbó àwọn tábà ní Ayandele. Ó ní ẹ má dà á láàmú kó sọ̀rọ̀ kankan. Ṣé ìbò ló fẹ́ ká dì fún òun? Ẹ dìde ẹ máa lọ. Ẹ gbàgbé pé níbi tá a jókòó yìí àti páànù rẹ̀ àti gbogbo rẹ̀ ta ló bá wọn kọ́? Ẹbẹ̀ yìí náà lẹ kọ́ fún wa. Tí ẹ bá ti ẹ̀kọ́ ìwé kékeré kan tí ẹ bá fẹ́ ṣe pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí, ẹ má wulẹ̀ lójú. Ẹ ti ṣe gbogbo ohun tó yẹ kí ẹ ṣe, ẹ ti ṣe é lẹ̀. Ànídàá òun ní ṣaláì sọ̀rọ̀, òun ò dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé màá pé olóṣèlú kò lè ṣe kó má sọ ọ̀rọ̀ díẹ̀ èyí tí ó tún ṣe fún wa tóun bá wọlé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń sọ nípa onítàbà, wọ́n gbà tó resign níbi onítàbà yẹn tó fẹ́ ṣe. Gbàrà tó bẹ̀rẹ̀ báyìí àjọ bẹ̀rẹ̀ ni. So nígbà tí ẹ ní kí n sọ nípa rẹ̀, wọ́n ní mélòó ni wọ́n á fẹ́ sọ. Nígbà pé mo sọ fún yín pé kì í purọ́. Ẹni tó bá sì lóhùn ó ṣe. Nígbà wọn wá ràn lọ́wọ́ rẹ̀ pé ó ṣe nǹkan báyìí tí kò ní sí ṣe yóò sọ fún ọ. Èèyàn dáadáa ni o.